ọlọ́run jẹ̀dá lọ ọlọ́run jẹ̀dá lọ ipò kípò tẹ̀dá lè wà ọlọ́run jẹ̀dá lọ ojú olówó ayé lọ kìí ṣẹgbẹ́ ìjọba ayé kìí ṣẹgbẹ́ ológun kìí ṣẹgbẹ́ nìkọ̀ọ̀kan ọlọ́run jẹ̀dá lọ ipò kípò tẹ̀dá lè wà ọlọ́run jẹ̀dá lọ. Alwazir Akeugba Gold ọmọ Akeugba ẹrú mo tún dé nínú àdámọ́ ẹ̀dá tọ́lọ̀ ń dámọ́ nìyẹn láyé tẹ̀dá bá lálàáfíà tó gbọ́wọ́ tó rí gbé tó rẹ́sẹ̀ tó rí gbé tó fẹ́ náwó tó rí ná tí gbogbo ayé ń tẹríba níwájú ẹ̀ kò sí tí ò ní pera ẹ̀. Àmọ́ àwọn ìṣẹ̀lẹ̀ kan máa ń bẹ tọ́lọ̀ ń fi máa hàn pé òun nìkan lọ́ba alágbára nínú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nìnira tọ́lọ̀ ń bá dẹ ìnira síyàn mi ò rí ẹni sọ pé kò sí ọlọ́run tó wá di pé ó fẹ́ kú tàbí tí àìsàn gbèdè tàbí tí ìnira mú tí ò ní padà sọ oh God káyìn nínú tí ó sọ láyé kódà bọ́lọ́run ò ní tẹ́wọ́ gbà lọ́wọ́ ẹ̀. Ọmọ ìyá mi bọ́ ọba lówó ṣe fàárí mọ́ níbà bọ́ ọba lọ́lá yé ta ọlọ́run láyà kò sẹ́ni ọlọ́run ò jùlọ. Ọlọ́run sọ fún wa ní Quran chapter 8 verse 7 a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim kutilal insanu ma akfaro min ayyi shay'in khalaqa min nutfatin khalaqahu faqaddarahu thumma sabila yasarahu. Kí ló gbé mi débẹ̀? Òun ní àìsàn ọmọ ìyá wa dáadáa Alhaji wa Taiwo Hassan Ogogo onítíátà Taiwo Hassan Ogogo onítíátà ọba mi ó tú ẹ sílẹ̀ omi ìrọ̀rá omi ìrọ̀rùn ọba mi ó kàn síbi ìnira tí ń bẹ nínú ayé ò ní bá ilé yìí lọ lábáríkà Al-Qur'an wàá jáde wàá jẹ́ ìyìn wàá jáde láti wá celebrate the glory of Almighty Allah nínú ayé rẹ. Ọlọ́ni kutila insanu ma akfara gbogbo ẹ̀yin olówó ayé tẹ̀ ń ṣègbéraga ọlọ́lá ayé tí ń ta ọlọ́run ọba láyà kò sí bọ́lá bá ti pọ̀ ẹ̀dá ń ta ọlọ́run láyà. Fìráúnà rí ọlá ló fi sọ yìí pé aná rabbukumul aala olóhùn lọ́lọ́hun tó ga jù lórílẹ̀ àmọ́ ń jọ àdánwò dé fúnra ẹ̀ lọ pariwo kó tó tẹ̀rì olóhùn nígbàgbọ́ òun ti padà òun gba ọlọ́run ọba gbọ́. Al-Qur'an kutila insanu ma akfara ká dáa fún ènìyàn ṣé nítorí pọ̀ lálàáfíà olówó ọlọ́lá ló fi wá kọ̀tọ̀ lọ́hùn ló ní kò sí ti ń jí ọlọ́run min ayyi shay'in khalaqa rántí pé látara omi tí ò fẹ́ nítumọ̀ ibẹ̀ láti dá ẹ̀ omi tí ò tó omi spoon kan ibẹ̀ ló ti wáyé min ayyi shay'in khalaqa min nutfatin khalaqa faqaddara ọlọ́lá dá ẹ látara sperm adá ẹ látara semen omi lọ́gbọ́ tí ń jáde látara ọkùnrin wákọ̀ dára o àwa náà la wá ṣèbù apèbùbù bí tó wọ̀ lábẹ́ ìyá ẹ̀ bó o ṣe débẹ̀ tó dẹ̀dá àwọn ọlọ́run la mọ̀ níbẹ̀ thumma sabila yassara níjọ́ tó ń bọ̀ wáyé àwọn ọlọ́run náà la ní kí ọ̀nà tó gbà jáde lábẹ́ ìyá rẹ̀ àwa la ní kó soft kó lè bá àrọ́mọ lọ́nà jáde àwọn ọlọ́run náà thumma amatahu fa akbarahu òun ọlọ́run náà ló ń tọ́ kápá kóun pa òun lòun kápá kóun bù ẹ́ mọ́lẹ̀ thumma idha sha'a ansara òun ọlọ́run nìkan lòun tó kápá ẹ̀ kóun tó gbé ẹ dìde kù sẹ́lòmí. Ọmọ ènìyàn kí ló dé tó ń ṣe fàárí sọ́lọ́run ọlọ́run lágbára ọlọ́run lágbára ipò kí ipò tẹ̀dá lè wà ọlọ́run lágbára. Ànábì ní Allah wa inna fil jasadi mudghah idha salahati salaha al jasadu kullu wa idha fasadati fasada jasadu kullu. Ànábì ní ẹ gbọ́ báàsì ẹran kan bẹ nínú ara báàsì ẹran kan ní idha salaha tó bá dá tó wà healthy tó lálàáfíà gbogbo bọ́dì ẹ̀dá ó sì dá tí báàsì ẹran yẹn kan bá bàjẹ́ gbogbo bọ́dì yòókù ó sì bàjẹ́. Wọ́n wá tu lọ wọ́n tu bọ̀ wọ́n ní Allah wa hiya al-qalb wọ́n lànàbì sọ wípé ọkàn ní ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn onítẹ̀fsírì wá ní rárá ànábì kọ́ ló gbé débi wa hiya al-qalb o ànábì sọ tiẹ̀ ó mẹ́nu kúrò ní
tó bá wá rí bẹ́ẹ̀ wọ́n wá tú kinní yẹn lọ síbi cell tí ń kọ̀ sí cancer. Cell ìtí ń jẹ́ bọ́dí ènìyàn. Human being, we are component of multi-billions, multi-trillion cells. Into make body ènìyàn trillion of cells ló kóra jọ pọ̀. Àwọn ẹran kéékèèké tó bá mú bá sí ẹran kan lọ́wọ́ tó wà jẹ tí wàá kan sọ sẹ́nu ẹnu lẹ́ẹ̀kan náà. Cells tí ń bẹ lára ẹ̀ is millions of cells. Yorùbá ń pe kinní kan ní ìrìnkò tó jẹ́ pé omi tó bá wọnú eléyìí yóò wọnú eléyìí yóò mọ rin kára wọn ni. Àwọn nǹkan wọ̀nyí ìní ń jẹ́ ènìyàn tẹ́nìyàn bá dàgbà láyé tó bá darúgbó wàá rí pé ó bẹ̀rẹ̀ sí ní weak wàá rí pé awọ ara rẹ̀ bẹ̀rẹ̀ sí ní hunjọ gbogbo nǹkan ara rẹ̀ mọ́nú amẹ́rẹ́hu nínú kí sí òfin lọ́kọ́lìkì pẹ̀lú ẹ̀mí ẹ̀ bá gùn láyé àwọn nǹkan rẹ̀ ó máa dínkù díẹ̀díẹ̀ sẹ́ẹ̀lì ẹ̀dá ní dínkù bí sẹ́ẹ̀lì bá ti ń kú ẹ̀dá ó máa kú lọ díẹ̀díẹ̀ ẹ̀dá ó máa gbó àwọn sẹ́ẹ̀lì orúnkún ó máa kú lọ orúnkún ó máa ró àwọn sẹ́ẹ̀lì ẹ̀yìn ó máa kú lọ ẹ̀yìn ò ní lè dìde nàró mọ́ sẹ́ẹ̀lì ní ń jẹ́ ènìyàn the same cell tí ń kú lọ tá a fi ń kú bẹ́ẹ̀ ni a bá fẹ́ kú sẹ́ẹ̀lì ni ó máa reduce sẹ́ẹ̀lì ni ó máa reduce tó bá fẹ́ dàdánwò the same cell náà ni ó wà overgrow ibi tí mílíọ̀nù wà yọ kẹsà dédé di bílíọ̀nù lọ́sàn-án tó bá ti di bẹ́ẹ̀ kánsà dé nìyẹn ìnira dé nìyẹn lànàbí wa sọ yìí pé ìdá sọ́láhà tí bá sí ẹran kéékèèké tó bá ti dá jásádú kùlù gbogbo ara pátá ló ti dá àmọ́ tí díẹ̀ lára rẹ̀ bá bàjẹ́ ìsìn ni ó kárí gbogbo ara àìnú àìsàn tí ń pa àwọn èèyàn jù láyé lónìí kánsà jẹ́ kan oríṣi kánsà tó wà ó lé ní 100 ọ̀tọ̀ ní colon cancer ọ̀tọ̀ ní anus cancer ọ̀tọ̀ ní cervical cancer ọ̀tọ̀ ní oríṣiríṣi ọ̀tọ̀ ní ti prostate cancer àwọn tí ń dà tí ń lùgbàdì rẹ̀ jù láyé àwọn Amẹ́ríkà àtàwọn black African ló jẹ́jẹ́ pé Áfíríkà pọ̀ jù nínú àwọn tí kìíní yìí ń ṣe oríṣiríṣi ní tí ń jẹ́ cancer tó bá di ara èèyàn ó ń tọ̀ wọ́n gbà pé Ọlọ́run bẹ ìnira burúkú ní tí ń jẹ́ cancer ìrora burúkú ní tí ń jẹ́ cancer àgbákò àdánwò ní tí ń jẹ́ cancer gbogbo àwa tí ò tí mú Ọlọ́run mọ́ tẹ̀sí wa ni àmọ́ o ta ló wá bọ́ lọ́wọ́ cancer kò tí yé ẹnìkan ìjọba ayé gan ọmọgbọ́n tí wọ́n á dá sí gbogbo dókítà ayé wọ́n doríkodò wọ́n ń ṣàtúnṣe ni wọ́n ti mọ nǹkan tí ó stop ẹ̀ pátápátá àmọ́ àwọn nǹkan tó lè prevent ẹ̀ bẹ̀ ló bá tán ọmọ ìyá mi àìmọye ẹni tí cancer mú cancer yìí máa sọ̀yàn di ẹran tí wọ́n máa kún bí ìgbà wọn ń kun ẹran ni wọ́n gé ọyàn ẹlòmíì wọ́n gé ọyàn àkọ́kọ́ wọ́n ní cancer ni ó tún débi ọyàn ẹlẹ́ẹ̀kejì wọ́n tún gé ó tún débi ọwọ́ wọ́n gé ó débi ẹlẹ́ẹ̀kejì ló fi jẹ́ pé type 4 ibẹ̀ ni ó ti ní dangerous ẹ̀ ló ti bẹ̀rẹ̀ ó ti ń fọ́n ká lọ síbi organ nìyẹn nígbà tó jẹ́ pé àwọn cells yẹn ìrìn kò ní omi yẹn rìn kanra wọn ní tí wọ́n bá tètè stop ẹ̀ Ọlọ́run lè pé kó má lọ mọ́ àdánwò gbáà ni Ọlọ́run má fi ṣe wá ni Alhaji Ogogo tó ṣe àtàìmọye èèyàn tí ń bẹ lórí ẹ̀ lọ́wọ́ Ọlọ́run kó bá fún wọn lálàáfíà ọba ńlá lọ́lọ́run gbogbo alágbára ayé ẹyẹ ta Ọlọ́run láyà tọlọ́run lágbára tọlọ́run lágbára ipò kíkó tẹ̀dá lè wà tọlọ́run lágbára. tó bá wá rí bẹ́ẹ̀ bá a ṣe wá sọ lọ́tà sọ́bọ̀ yìí Ọlọ́run ti sọ fún wa nínú Al-Qur'an Ọlọ́run ní a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim wala nabluwannakum bi shay'in minal khawfi Ọlọ́run ní máa dán yín wò ìpayà máa dẹ́ṣẹ̀ dá nígbà mi wa naqsi minal amwali wal anfusi wath thamarati èmi Ọlọ́run máa dín owó ẹ̀dá kù èló lo ní tí ń jọ ẹ lójú tó ń ta Ọlọ́run láyà àwọn àìsàn kan bẹ tọ́lọ́run bá dẹ́ sí multi-billionaire yóò di olòṣì kó tó kú láyé kódà yóò tọrọ bára kan yìí gbogbo ẹni tí ta Ọlọ́run láyà tí ṣèkà tí sàbúrú tí pò ń ṣe òun ṣe nù wala khafun ẹ̀kúbà òun ọ̀bẹ̀rù tí ó tẹ̀yìn ẹ̀ jáde káì mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àmọ́ tẹ̀yìn ẹ̀ jáde tí ọba sí Ọlọ́run tó ṣàánú kanú wà kò ní àìsàn ọkàn tó ṣe ń jọ sí gbogbo owó tó rí bí bọ́ọ̀lù ò lè kọ́fà ẹ̀ ìjọba àgbáyé àtijọba Nàìjíríà ní ọmọ bá dá sí àwọn ní ọmọ gbà sílẹ̀ àwọn àìsàn kan bẹ láyé tó bá ti mú yàn tí ìbá ṣẹni tó lówó lọ́wọ́
ká máa bẹ lọ́run lóko tó bá wá lówó náà ká máa ṣàdúrà lóko. Àwọn àìsàn kan bẹ tó kọjá owó, àwọn àdánwò tó kọjá owó pọ̀ láyé. Yé ṣe fàárí, yé gbéraga. Tí kánsà bá múyàn, tí ò bá sọ ẹbí ẹ̀ dolòṣì, tí ò bá sọ wọ́n di ẹni tí ò ní nǹkan kan mọ́, yóò sì sọ wọ́n di ẹni tí ó ṣàgbé kan yìí. Àfẹ́ni Ọlọ́run bá ṣàánú lókù. Àmẹ́ni ọba jẹ́ ni Ọlọ́run. Ẹ̀kọ́ mẹ́ta níbẹ̀ lára ṣẹlẹ̀. Máa dá mi ẹ lọ ṣe rere, ẹ lọ níwàáre, ẹ lọ níwàáre, ẹ lọ ṣe rere. Ànábì ní inna Allaha fi awni abdi ma dama abdu fi awni akhihi. Ọlọ́run ò ní fi èèyàn sílẹ̀, ẹni tóun náà máa ń ṣàánú Ọlọ́run ò jẹ́ fi sílẹ̀. Èló ni Táíwò Hassan pambi tíátà tí ọkà pandode. Ọlọ́run wa rán Yáyì sí. Ọlọ́run fi jẹ́rìí ẹ̀ pé ẹni ire ni ọ́, mi ò ní fi ọ́lẹ̀ níwọ̀ nìkan. Ọlọ́run rán Yáyì sí. Ẹ̀kọ́ àkọ́kọ́ nìyẹn. Ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì, kódà bó bá wà nú àkọọ́lẹ̀ pé Yáyì ó wọlé èbò tẹ́lẹ̀tẹ́lẹ̀, eléyìí tó ṣe yìí wà nú nǹkan tí ó ràn lọ́wọ́ dókè. Torí ẹni ayé ń fẹ́ lọ ràn lọ́wọ́, ẹni ayé ń fẹ́ lọ gbé sókè. Mo ń bọ̀ lórí ẹ̀. Ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta tó wà níbẹ̀ ni pé kò sí ẹni tó lè fọwọ́ sọ̀yà pé òun ò lè ní pírọ́blẹ́mù tó bá dọ̀la. Wàkàmí sọ ihin mọ́ta mi ń gárí latin, mélòó mélòó lẹni tó lálàáfíà tó lè gbá ògiri lẹ́sẹ̀ tẹ́kànsà déédé gbọ́ pé ó kú pí lẹ́ẹ̀kan náà bí iná jango. Wàkàmí sẹ́kì mi àṣà iná mi náà dá. Mélòó mélòó wá ní ẹni tí ó sick tó ṣàìsàn tí ó wá padà tó wá lo àìmọye ẹgbẹ̀rún ọdún láyé. Gbogbo ẹni ó ti ṣe mistake tí ń lọ túfọ̀ rẹ̀ fake lórí íńtánẹ́ẹ̀tì, òun ni ó padà jàkàrà wọn kan yìí. A máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ọmọ ìyá mi, ọmọ ènìyàn, ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́. Ọlọ́run nìkan lọ́ba alágbára. Àwọn tí ń prevent cancer ó pọ̀. Ìmọ̀ràn tí mo ní fún Alhaji Táíwò Hassan Ògògó, àkọ́kọ́ ìmọ̀ràn, wọ́n fi Ọlọ́run sílẹ̀ lásìkò ṣòro. Má jẹ́ kí ìṣòro yọ sọ ẹ́ dẹni tí ó tako ìmánì tí ń bẹ lára ẹ o. Ẹni Ọlọ́run bá kádàrá pé yọ gbàyé yọ gbàyé, ẹni Ọlọ́run bá kádàrá pé ọ̀run ní ń bọ̀ ń tọ̀ wọ́n lọ. Èmi ti rí ẹni ńlá kan rí tó jẹ́ ni tí ìgbàgbọ́ rẹ̀ jinlẹ̀ nínú Islam. Àdánwò dé ló sick. Àwọn ọmọ dààmú ìgbẹ̀yìn, àwọn ọmọ bá láwọn ó gbé lọ ibì kan, wọ́n gbé lọ ọbẹ̀ ibẹ̀ lọ́mọ kú sí. Lóòótọ́ ní kírun, àmọ́ bẹ́ẹ̀ ló padà tán sí, èébù yẹn ò tán lára ẹ̀. Ńlẹ̀dá fi gbọ́dọ̀ wà careful. Gbogbo mírẹ́kù yára ń di àwa careful. Ẹ̀yẹn bí Ògògó, ẹ̀rin ọ̀nà tó straight, ọ̀nà medical doctor. Tẹ́ ẹ bá gba ọ̀nà abba, ẹ má gba ọ̀nà abba tí ó kó nira bá yín. Àwọn abba kan bẹ tí mo ti rí tẹ́mi náà trust pé àwọn àfáà tí wọ́n máa ń ṣe dáadáa làwọn eléyìí. Àmọ́ ẹ fọpọlọ sí, ẹ fi làákàyè sí. Ògògó, Ọlọ́run ò ní pa ẹ́, àmọ́ fọ̀rọ̀ rẹ̀ tì sọ́dọ̀ Ọlọ́run. Dáílé àyà mi tẹ́fàlùmọ́ tẹ̀ṣáhù wàtìbùnà fòsàn ìdá àkàmálẹ̀ kọ̀dọ̀ wàlá tẹ́jísà lè àdìsà ti làyálé fàmálẹ̀ àwádìí dùníyà bàkà wàkúnrọ̀ jùlán alálẹ̀ àwálẹ̀ jálẹ̀ tán wàsímàtúkà sàmàtúwálẹ̀ wàfáwò. Wasimatuka samatu. Dáílé àyà mi tẹ́fàlùmọ́ tẹ̀ṣáhù, fọjú ayé sílẹ̀. Gbogbo ntí kádàrá bá gbédé fi sílẹ̀. Tẹ́fàlùmọ́ tẹ̀ṣáhù, tí kádàrá ó gbé tó wá bẹ Ọlọ́run tí bọ́bá wọ Ọlọ́run tọ́lọ́run bá gbà, bọ́lọ́run bá tún lóhun gbà. Wàtìbùnà fùsàn ìdá àkàmálẹ̀ kọ̀dọ̀. Túnra rẹ̀ nú lórí èyíkéyìí ẹjọ́ tọ́lọ́run bá gbé wá. Wàlá tẹ́jísà lè àdìsà ti ìlàyà. Àwọn ìṣẹ̀lẹ̀ ayé tó burú mọ́jọ́ sọ ẹ́ dojo. Mọ́jẹ́ sọ ìṣẹ̀lẹ̀ ayé tó burú mọ́jọ́ sọ dọ̀tá Ọlọ́run. Fàmálíà wá di fi dúnìyà àbàkọ́. Kò sí ń tó ṣẹlẹ̀ láyé tí ò ní tánjọ́ kan. Bí nǹkan yẹn ò bá tán ẹ̀dá ọ̀tán nú ẹ̀ tàbí kóun náà tán kẹ̀dá ò tó tán. Ọ̀kan ni ó ṣẹlẹ̀, wàkúnrọ̀jù láhùn alálẹ̀ àwa àlìjálídàn. Jẹni tí ó jẹ́ akin báyé ṣe mọ́ ọ lákin nígbà tí nǹkan kan ó ṣe wàsímàtúkà sàmàtúwálẹ̀ wàfáwò. Wàsímàtúkà sàmàtúwálẹ̀ wàfáwò. Ọlọ́run dákun mọ́ tán náà àdánwò. Táíwò Hassan Ògògó,
sàtì àdákùn mọ́tàn ti ìbànújẹ́ sílé àṣà ni látòkè délẹ̀ ọ̀lẹ ni wá ìwọ lálágbára Ọlọ́run ìwọ lálágbára ọ̀lẹ ni wá ìwọ lálágbára Ọlọ́run dákun mọ́tàn àdánwò sàtì àdákùn mọ́tàn ti ìbànújẹ́ sílé àṣà ni látòkè délẹ̀ ọ̀lẹ ni wá ìwọ lálágbára. Kí ni wọ́n pè ní kánsà? Àdánwò látọ̀dọ̀ Ọlọ́run ní ọ̀nà mẹ́ta nígbà wo ayé ẹ̀dá. Àwọn kan bẹ kádàrá ló gbé wá, àwọn èèyàn wá òun lọ́wọ́ wọn. Àwọn kan bẹ àfọwọ́fà ló gbé wá, àwọn kan bẹ ọ̀nà àtijẹ àtimú ni wọ́n bá débẹ̀ tó fi mú wọn. Oríṣi kánsà tí ń bẹ láyé ó lé lọ́ndrẹ́d kódà wọ́n fẹ́ mọ iye òǹkà kánsà tí ń bẹ láyé mọ́. Àwọn kan bẹ nínú àwọn tí kánsà mú tó jẹ́ wípé àìsàn hepatitis B ńlọgbèdé kódà a máa tara ara àwọn àfọwọ́fà ara kánsà. Ẹni tí mutí ń fa kánsà lẹ́sẹ̀, ẹni tí ń fa gbó, ẹni tí ń fa dírọ́ọ̀gì, ẹni tí ń fa sìgá, ẹni tí ń dúró bí wọ́n ti ń èéfín tí wọ́n ti ń dáná ilẹ̀ tí wọ́n ti èéfín mọ́tò, ẹni tí ń dúró ń bẹ̀ ó lè kó, ẹni tí ń ṣiṣẹ́ láwọn indọ́sì ńláńlá tí wọ́n ti ń lo kẹ́míkà oríṣiríṣi ó lè kó. Kódà body cream táwọn obìnrin fi ń bóra tí wọ́n fi ń bleach ń fa kánsà. Pàápàá jùlọ tó bá ti ní hydroquinone tó dẹ̀ ní mercury nínú, kò sí ọgbọ́n tó ń tọ̀hún rí dá sí, yóò ní skin cancer kó tó jáde láyé. Ìnira kánsà ó kọjá kan mú ọ̀bẹ kan máa dúnbú èèyàn. Kánsà ìsọ̀yàn dẹ ni wọ́n máa kún bí ẹran ni. Wọ́n á gé ọyàn ẹlòmíì, wọ́n á gé ẹsẹ̀ ẹlòmíì, wọ́n á la ilaha illallah. Nǹkan ńlá ni. Àmẹ́ni Ọlọ́run bá kó yọ, kò sí ẹni ó lè sọ pé kó kú bẹ̀. Àwọn kan ti wá tó ti ṣe wọ́n, tọ́lọ̀ sì fà wọ́n bẹ̀, tọ́lọ̀ ń fà wọ́n yọ. Àmọ́ bá kádàrá dé lára ẹni ultraviolet ray. Kánsà àmọ́ bá oòrùn tí ń bẹ ní sánmọ̀rìn. Àwọn àsìkò tí oòrùn bá le kankan tí ń send rays, ẹni ó bá forí kó ó lè ní kánsà. Ara àwọn nǹkan míì tó tún máa ń fa kánsà látara sẹ́ tó ń kálukú ń ṣe. Àwọn àgbẹ̀ tán máa ń lo pesticide ní tí wọ́n fi ń pa oko, oògùn pákó, kódà oògùn pẹ̀fọn ó lè kọ́ sí kánsà tó bá pọ̀ jù tẹ́dà ń fà sí mu. Bákan náà àwọn mẹkáníìkì, àwọn wẹ́ldà, èéfín mọ́tò, kẹ́míkà mọ́tò, iná tí ń jó mọ́ra àwọn iná tí ń sáńbẹ̀, òórùn tí ń jáde ń bẹ̀ a máa fa kánsà. Environmental náà ń bẹ níbi tó bá ti jẹ́ environmental pollution a máa fa kánsà. Radiation ó ń fà àti bẹ́ẹ̀ lọ. Oríṣiríṣi ni tí ń jẹ́ kánsà. Àwọn tí ń ṣiṣẹ́ kódà àwọn tí ń jẹ́ hairdresser àtàwọn bábà, kẹ́míkà tí ń fi ń fọ irun a máa fa kánsà. Àwọn míì náà ń bẹ tí ń jẹ́ oníṣẹ́ ọwọ́ míì tó tún lè tibẹ̀ gbé wọn lọ. Àwọn celebrity ayé majority wọn mọ ní kánsà. Kánsà ò mọ̀ olówó kò mọ̀ tálíkà. Kánsà ò mọ̀ pé léyìí ò ní nǹkan kan ẹjọ́ wọn fi lẹ̀. Ẹni Ọlọ́run bá ti kádàrá ẹ̀ mọ̀ yóò sì mú náà ní. Ibà àmọ́ ní kọ́bọ̀ lọ. Ó ń tọ̀ wọ́n kàn di jálajàla kó tó lọ. Àmọ́ téèyàn bá lówó ó lè má di jálajàla, àmọ́ ìnira yẹn ó pọ̀. Àwọn tí wọ́n jẹ́ celebrity wọ́n ní tí ń fa tiwọn jù. Àìsùn gbogbo ìgbà, àìmọ́ wáyè láti rest ó lè fà. Bákan náà ní tí ń fà fún wọn ò ní stress máa ń fà, àìsùn lásìkò máa ń fà, mímọ́ suspend àti lọ rí dókítà pẹ̀lú signal kékeré ó máa ń fà. Àgbo tẹlòmí ọmọ túmẹ̀ tí ń gbé mu ó máa ń jẹ́ kí kinní yẹn ó lékún. Òun àwọn lérò pàgbọ̀n yẹn ó lè lọ ni. Ọlọ́run ló mọ iye fẹnujá, fẹsẹ̀ já, fọrùn já, fìdíjá tẹ̀ ń jẹ tó jẹ́ pé òjíṣẹ́ kánsà ni. Kéèyàn ọmọ lanu ní gbangba máa pariwo àwọn tá ń kó sọ fún ní máa ń fa kánsà àtàwọn oríṣiríṣiríṣi. Ọlọ́run dákun má tàn àdánwò. Sàtì àdákun má sàn ti bànújẹ́. Sílé ògógó látòkè délẹ̀ ọ̀lẹ ni wá ìwọ lálágbára. Ọ̀lẹ ni wá ìwọ lálágbára. Ọ̀lẹ ni wá ìwọ lálágbára. Ọlọ́run dákun má tàn àdánwò. Sàtì àdákun má tàn ti bànújẹ́. Sílé ògógó látòkè délẹ̀ ọ̀lẹ ni wá ìwọ lálágbára. Ìtàn pè ní kánsà. Ọlọ́run ló yọ bàbá Wọlé Ṣóyínká nínú ẹni ó tákù rẹ̀ tọ́lọ̀ ń fún ṣe ló wà.
bàbá ló ti wọ 90 bàbá tó ń sáyé ẹ lọ eléyìí tó burú jù nínú cancer tí máa mú 80% ọkùnrin ó ní prostate cancer ó ló burú jù ẹ mọ iye ọkùnrin tó jẹ́ pé wọ́n gé nǹkan ọmọkùnrin ẹ̀ kú òkú tó lè gbádùn kó tó lè sáyé wọn bá ń tọ́ba kù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ti ń jẹ́ cancer ó burú jọjọ lára àwọn tí kìíní yìí ti wá pa ẹja mẹ́nuba díẹ̀ ń bẹ̀ òun ló pa president Yar'Adua cancer náà ni òun ló pa Gani Fáwẹ́hìnmí cancer náà ni òun ló pa ìyàwó Babangida Mariam Babangida cancer náà ni bẹ́ẹ̀ Kọ́ránṣọ́m Kútì cancer náà ni àtòríṣiríṣiríṣiríṣiríṣi tó ti ṣẹlẹ̀ sáwọn èèyàn láyé à ń bẹ Ọlọ́run kọ́lọ́run ó là wá ní Allahumma najina ma najina wala tu'allikina ma al-alikin ya azizu ya gafaru ya rabbal alamin ẹ wá dákun tá a bá sọ̀rọ̀ lọ tá a bá sọ̀rọ̀ bọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ọjọ́ wo la tó fẹ́ kẹ́kọ̀ọ́ ọjọ́ wo la tó fẹ́ kẹ́gbọ́n nínú àìsàn tí ń pa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà jù lásìkò yìí pàápàá jùlọ àwọn olówó là ń gbọ́ tiwọn àìmọye tálíkà tí ń kú lábẹ́lé tẹ́nìkan ò mọ̀ nínú àkọsílẹ̀ wọn ní gbogbo ayé àìsàn tí ń pa àwọn èèyàn nọ́mbà 2 tó pọ̀ jù cancer ni ń pa at least èèyàn 9 million sí 10 million lọ́dọọdún èèyàn 9 million sí 10 million ní cancer pa lọ́dọọdún pẹ̀lú oríṣiríṣi àìsàn cancer tó káyé wọn wá ẹ wá wo Nàìjíríà nínú àìsàn tó mọ àwọn olówó Nàìjíríà àwọn alágbára Nàìjíríà tí ń lọ sókè òkun tí ń lọ tọ́jú jù àìsàn cancer jẹ́ kan bẹ́ẹ̀ o renal failure jẹ́ kan bẹ́ẹ̀ o àìsàn heart àìsàn ọkàn ó jẹ́ kan níbẹ̀ nínú nǹkan tí ń lọ tọ́jú wọ́n wá ní owó tí Nàìjíríà ná lókè òkun láti lọ tọ́jú àwọn àìsàn yìí lọ́dọọdún ó lé ní $1 billion ẹ̀yin olóṣèlú ẹ̀ ní tìjú wàláhì nínú aládánwò ní majority àwọn tí wọ́n ti ṣèjọba kọjá Nàìjíríà kẹ́nìkan ti ẹ̀rọ pé nǹkan báyìí ti ẹ̀ dé ibo ni wọ́n gbé wọn lọ àbẹ́ẹ̀rí tìjú ni odidi president Yar'Adua ó kú sí Saudi Buhari náà fẹ́ kú sí London tán kẹ́ẹ̀tì ẹ̀ wá dijú máríkà nìkan ọkọ̀ ọsibítù ẹ̀yọ̀ kan ìbá ṣe ti ọkàn ìbá ṣe ti heart ìbá ṣe ti kidney ṣé dandan ni kẹ́yìn máa kówó lọ òkè òkun ni wọ́n ṣépè fún Nàìjíríà pé kán máa kówó sọ́dọ̀ tí náà àwọn orílẹ̀-èdè tí wọ́n lajú láyé challenges tó bá dé bá wọn convert ẹ̀ wọ́n máa sọ dorí ire ni o gbogbo orílẹ̀-èdè tó lajú láyé ẹ̀wòrán Lárúbáwá challenge wọn lápáta nínú ìlú tí ò sí odò ẹyọ kan kò sí not even a single river Saudi Arabia kò sí odò àpáta ní gbogbo ẹ̀ wọ́n convert àpáta tó jẹnira ó di rọrùn wọ́n drill ẹ̀ wọ́n yọ express ńbẹ̀ wọ́n drill ẹ̀ wọ́n yọ lé wọ́n drill ẹ̀ wọ́n yọ ibi security wọ́n yọ bọ́ńkà ńlọrun ran Iran lọ́wọ́ dòní àárọ̀ yìí lórí ìjà tí ń bá Amẹ́ríkà jà àwọn àpáta yẹn ní ràn lọ́wọ́ ntọ́lọ̀ ń ṣe sọ́dọ̀ wọn wọ́n convert ẹ̀ wọ́n sọ ọ́ di rọrùn àwọn ìlú tí òkun dà wọ́n láàmú wọ́n fìlì òkun fìlì ẹ̀ wọ́n convert ẹ̀ wọ́n sọ dowó mọ́ra wọn lọ́wọ́ ẹ lọ wò káwá padà sórí medical ẹ lọ wo Germany lẹ́nì ẹ lọ wo India lẹ́nì India rí pé multiple population táwọn ní massive population táwọn ní òun ló ń kọ́ sí high rate of heart disease àìsàn ọkàn ó ń dà wọ́n láàmú wọn dẹ̀ tó ń rójú lò dọ́jọ́ alẹ́ India ọmọ sáfù wọ́n máa kó owó jáde fún research oríṣiríṣi pé àwọn gbọ́dọ̀ ṣẹ́gun kínní wọ́n wá ṣẹ́gun ẹ̀ tán ní àìsàn kínní gbogbo àwọn àìsàn yìí wà díjẹ́ ń tọ́jú lówó kékeré wọ́n ń tọ́jú ẹ̀ lọ́fẹ̀ẹ́ fáwọn ọmọ ìlú wọn owó tí wọ́n ná tí wọ́n fi ṣe bó ṣe pọ̀ tó gbogbo àgbáyé ní sanwó yẹn fún wọn lé torí pé àwọn làkọ́kọ́ àwọn tí wọ́n dojúkọ challenge yẹn wọ́n dẹ̀ rí pé àwọn fẹ̀yìn ẹ̀ lílẹ̀ ẹ lọ wo Germany tuberculosis ní dà wọ́n láàmú nígbà kan kí ló fà á industrial growth àwọn industry ńláńlá tí ń lo chemical oríṣiríṣi àtẹ́fín tí ń jáde ní tuberculosis àrùn jẹjẹrẹ ọkàn gògóńgò ńlọba bẹ̀rẹ̀ sí mú wọn ikú àwúyàwèrè lójú títì wọ́n fèsì challenge yẹn ni pé àwọn eléyìí kọ́ ni ó lé àwọn kúrò nílùú kò dẹ̀ dí progress àwọn lọ́wọ́ wọ́n fèsì ẹ̀ wọ́n mú ìní ẹ̀ wọ́n gẹ̀ẹ́tì ògùn ẹ̀ wọ́n dá hospital rẹ̀ sílẹ̀ ó di tí gbogbo ayé ń kówó lọ sọ́dọ̀ wọn ẹ lọ wo Amẹ́ríkà ẹ wo àwọn infection ńláńlá infectious disease tó ṣẹlẹ̀ nílùú wọn sá fún wọn dúró tì ní ńlọdì tí gbogbo ayé wà ń kówó lọ lù wọn lọ́wọ́ ògùn nísìn ẹ lọ wo Israel kí ló ṣe wọn cancer ni látara cancer Israel make billions of dollars every year
nígbà tó kọlù wọn látara àwọn kẹ́míkà tí wọ́n fi ń dáko kẹ́míkà tí wọ́n fi ń pò nǹkan ogun pọ̀ majority wọn ni kí ni kánsà mú lọ́tún lọ́sì wọ́n wá ṣe research wọn kówó jáde wọ́n má fẹ̀yìn rẹ̀ lélẹ̀ lọ́wọ́ àdín tí gbogbo èèyàn ń sá lọ tán bá ti ní kánsà bí wọ́n ṣe ń lọ India ni wọ́n ń lọ sí Israeli ọmọ Nàìjíríà kí lẹ́yìn fowó tí ń ṣe gbogbo àdánwò tó bá dé báwọn olórí àfi tí wọ́n bá sá lọ sẹ́yìn òdì àfi tí wọ́n bá sá lọ sílùú òkèèrè ibẹ̀ ni wọ́n ti lọ wá owó tó yẹ ẹlòmíì ẹyọkan èèyàn péré ó lọ ná owó láti tọ́jú àìsàn owó tó ti tó establish odidi hospital tí gbogbo ayé ọmọ kó wá bẹ̀ nítorí wá burú ju ẹ̀yin òpònú olóṣèlú yìí nítorí burú nínú wàyí ni pé kò wá sórílẹ̀-èdè tẹ lọ láyé tẹ wá ìwòsàn lọ ọmọ Nàìjíríà náà làwọn dókítà tẹ tó pàdé lọ ọmọ Nàìjíríà làwọn nọ́ọ̀sì tẹ pàdé lọ ẹ fara ni wọn ẹ kówó wọn ná ibi wọn sá lọ náà lẹ tó kówó lọ bá wọn owó tẹ jí kó àwọn náà lẹ padà lọ dá padà fún àìmọye hospital ńláńlá lágbàáyé tó jẹ́ pọ̀ ọmọ Nàìjíríà lónìí ẹ̀yin tẹ́ ń bẹ láyé ẹ̀yà ronú tubuya buna ádámù àǹtàlíyà omi fi máa le ìsítẹ́gì fìrí láàyè nàlẹ́ káfíra lọ ìsítẹ́gì fìrí láàyè nàlẹ́ káfíra lọ. tubuya buna ádámù ẹ lọ ronú ẹ̀yin olórí wa San Ògògó ni wọ́n sọ pé wọ́n fẹ́ gbé lọ sí Israel wọ́n fẹ́ gbé lọ sí India kẹ́tọ́rí pé ó weak ẹ̀ ti rẹ̀ ògbé láti travel kí ló burú kí Nàìjíríà ó tiẹ̀ lẹ́yọ̀kan nínú tí ń ṣèwájú lórílẹ̀‐èdè Nàìjíríà tubuya abúná ádámọ̀ àǹtàlíyàwó mọ̀ fi máa lè ààrẹ orílẹ̀‐èdè tí nǹkan kan bá ṣe ó dìlú èbó gbogbo ẹ̀yin gómìnà ó dìlú èbó gbogbo ẹ̀yin mínísítà gbogbo ẹ̀yin sẹ́néètì gbogbo ẹ̀yin rẹ́ẹ̀pù ó dìlú èbó ẹ fọnú fọ́ra ni àṣì ayéwò ẹ̀yin olórí la sì yàn kí ló dé tẹ̀tí ẹ̀ ní foresight kẹ́nìkan tiẹ̀ kọ́ hospital ńlá kan mo gbọ́ pé wọ́n ń kọ́ hospital kan lọ́wọ́ nílùú Àbújá àmọ́ mi ò rò pé ìjọba lónìí gẹ́gẹ́ bí nǹkan tí mo google tí mo kà nípa ẹ̀ wọ́n ń pè ní African Medical Center of Excellence CAMCE l'Àbújá cardiovascular disease ọ̀kan nínú àwọn àìsàn tó burú yìí ni wọ́n ń kọ́ sí ó ṣeéṣe kó jẹ́ pàrọ̀ China náà tó wá kọ́ yẹn tiwa ní Nàìjíríà ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ọjọ́ wo la tó fẹ́ ronú kò sí iná tẹ̀ tí ń stable bọ̀ díẹ̀díẹ̀ adúpẹ́ fọlọ́run kò sómi security tí ń balance bọ̀ díẹ̀díẹ̀ adúpẹ́ fọlọ́run gbogbo owó tẹ kójọ ẹ fi ṣe nǹkan rẹ̀ owó tẹ kójọ táwọn orílẹ̀-èdè àgbáyé àwọn orílẹ̀-èdè míì padà ló ń gbẹ bá kú ebẹ́ nìkan ló jábọ́ nínú plane l'Amẹ́ríkà nínú àwọn olówó yín náà ni bó ṣe lówó tó ó kú sí Amẹ́ríkà gbogbo tó ní l'Amẹ́ríkà ta ló kù tí ó claim ẹ̀ tubuya buna ádámù àǹtàlíyàwó fi máa lè ìsítẹ́gì fìrí lọ àìn nàlẹ́ káfíra lọ ìsítẹ́gì fìrí lọ àìn. ẹnìkan lọ bá ànábì ó lóun dèrà kún mi òun mọ́ta kí ni kò wọ́n ṣé kò wọ́n fọlọ́n sọ ni àbí kò wọ́n tù toró ń fẹ́ kírun ànábì ní akílẹ̀ ha thumma tawakkal kọ́kọ́ lọ dè mọ́lẹ̀ kọ́ wá ṣẹ̀ṣẹ̀ fọlọ́n sọ ètò mi pé prevention is better than cure lára àwọn nǹkan prevention tó wà fún cancer cancer kọjá òun lówó òun lóògùn òun gbọ́n òun lè játáré ọkọjá ọ̀rọ̀ cancer àfẹni Ọlọ́run bá là lóko wàláyé àfẹni Ọlọ́run bá là lọ́rọ̀ cancer àìmọye èèyàn tó ní lára ń sìn tí ó mọ̀ pé òun ni àìmọye èèyàn táwọn àwọn àfáà mùsùlùmí tí wọ́n ń tàn jẹ tí wọ́n lọ́fà ni wọ́n ta lọ́fà ni àwọn àlìjànnú ni àìmọye èèyàn táwọn olórí ẹlẹ́sìn Christianity tí wọ́n ń tàn jẹ tí wọ́n sọ pé mi Jésù ní ń bàjá wọ́n sọ pé wọ́n ta lọ́fà ni wọ́n máa gbé bọ̀ wọ́n máa pariwo yàn kan lé lórí tẹ̀mí ẹ̀ bọ́ àìmọye èèyàn tí wọ́n rúbọ ẹyẹlé tán lé ẹlẹ́yẹlé tí wọ́n rúbọ whereas cancer ní í ṣe àmọ́ prevention is better than cure lára nǹkan tá a lè lò tí gbogbo àwọn àjọ àgbáyé tí wọ́n gbà pé bẹ́ẹ̀ ni tí ànábì ti tọ́ka fáwa close to 1,500 years ago tànábì ní Ọlọ́run fi ìwòsàn 99% àìsàn síbẹ̀ àyàfi ikú nìkan lára ẹ̀ ó ní abatu sauda tí wọ́n bá lè máa jẹ bíi 2-3 abatu sauda lójúmọ́ wọ́n ní ó ṣeéṣe kọ́lọ́run ó lò ń sábàbí kọ́mọ̀mù garlic mo ti rí medical video kan rí tí wọ́n yọ òróró cancer kúrò lára ẹnìkan bí òróró ni kinní yẹn rí ọwọ́ à ń ṣe lólólóló bí ọ̀rá ẹran wọ́n wá mú garlic wọ́n ń súnmọ́ bí wọ́n ṣe ń súnmọ́ ni kinní yẹn ń sún dànù ní súnpò kò fẹ́ dúró bí garlic wà
ìyẹn proof pé garlic wà nù nǹkan tó lè prevent cancer téèyàn bá jẹ níwọ̀ntúnwọ̀nsì tó bá tún jẹ jù ó lè pa kíndìnrín rẹ̀ òun tọ̀hún tó kàdánwò mí nìyẹn. lára nǹkan tán tó máa ń lò léwé guava tí wọn bá fi sí àgbo ewé guava turmeric kódà oyin olive oil gbogbo ẹ̀ wọn ló máa ń prevent ẹ̀. nínú táwọn onísáyẹ̀nsì ayé tún wádìí ni pé ààwẹ̀ gbígbà ó máa ń prevent cancer téèyàn bá lè máa gbà ààwẹ̀ dáadáa torí àwọn cell tí kìíní yẹn tó fẹ́ overgrow ààwẹ̀ máa ń jẹ́ kó ó máa ń fà á wálẹ̀ gbogbo nǹkan tó fẹ́ máa fún àwọn cells yẹn lóúnjẹ tí ó fi máa tóbi kò ní ráyè tóbi títí tí immune ẹni yóò fi strong enough láti fight ẹ̀. ààwẹ̀ wà nínú nǹkan tí wọ́n fi fight cancer. ẹ wá rí níparí eléyìí tá a wí ló ṣẹlẹ̀ yìí mo wá gbé ọ̀rọ̀ mi mo gbé sórí ẹni tó fẹ́ ṣe gómìnà nípínlẹ̀ Ògùn state ìyẹn bàbá wa Yáyì sẹ́nitọ̀ Yáyì Ọlọ́run gbé ògògó wá bá yín ẹ sì ṣàánú ẹ̀ sẹ́nitọ̀ Yáyì wàá ràánú Ọlọ́run sẹ́nitọ̀ Yáyì wàá wọlé ìbò sẹ́nitọ̀ Yáyì Ọlọ́run ó gbé e ga ju bó ṣe lérò lọ torí agbúrò pé bó ṣe ṣe fún gbogbo ayé nìyẹn sẹ́nitọ̀ Yáyì ìwọ mẹ́nìkan pé mùsùlùmí lélẹ́yìí kírísítẹ́nì lélẹ́yìí kì í ṣe pé nítorí pógògó jẹ́ sẹlẹbírìtì wọ́n láì mọyé èèyàn ló ti ṣàánú lábẹ́lé ní tí wọn náà mú Ọlọ́run fi lé ẹ lọ́wọ́ àmì ẹ wá dákun tó bá dépò gómìnà tán àwọn ò síye méjì irú ọ̀rọ̀ ògògó yìí Ọlọ́run ló ń sábàbí rẹ̀ tó tiẹ̀ fi dépò tó bá dépò tán bó jẹ́ pé Ògùn state ní gbogbo àgbáyé ọmọ kówó wà ní ẹ̀kọ́ hospital ẹ̀yọ̀ kan ẹ̀kọ́ hospital kan tí ó challenge gbogbo ayé orí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n máa jẹ́ medical doctor máa pín gan ẹ pè wọ́n throughout the world ẹni kan máa bọ̀ èló ni wọ́n fẹ́ gbà èló ni wọ́n ń san fún wọn lọ́ntẹ́yìn náà ò lè san ẹni kan máa bọ̀ kan wá bẹ̀rẹ̀ research oríṣiríṣi kan wá bẹ̀rẹ̀ research tó bá jẹ́ pé Nàìjíríà láti kọ́kọ́ rógun rẹ̀ tí ò ní sí chemotherapy ń bẹ̀ mọ́ ẹ kó wọn jọ owó tẹ́ ẹ bá ná gbogbo àgbáyé ọ̀sán tàbí bílíọ̀nù ẹ̀ yóò wà nínú àkọsílẹ̀ pé ẹ̀yin lẹ ṣe nǹkan báyìí nínú ayé lásìkò táwọn gómìnà ń ṣe competition wọ́n ń ra lé wọ́n ń rọkọ̀ wọ́n ń ra gbá wọ́n ń ra wo ẹ̀yin ẹ fi bíi tí wọ́n tẹ́ bá ti dépò ẹ bẹ̀rẹ̀ hospital láti òsínwó ẹ tààrà ayé láyà Ọlọ́run ó dẹ̀ fún yín ṣe lálùbáríkà alukur'an Ọlọ́run àbí Ọlọ́run fún sẹ́nitọ̀ Yáyì Ọlọ́run kó bá a gbé dépò jẹ́ ó rọrùn ju bó ṣe lérò lọ wọlá dáadáa tó ṣe táàrí wọlá ìmọye tó ti ṣe táàrí ọba tí gbé ẹ̀dá gòkè Ọlọ́run kó bá a gbé gòkè Ọlọ́run kó bá a fún níṣẹ́gun ẹ wá rí lórí azan ògògó Allahumma ilayka nashkudu dáfàkó wá tìǹà Ọlọ́run àwa táwọn wí náà ò lẹ́ni wá wọ́n fi àdánwò yìí kàn wá òun tó ti wọbẹ̀ Allahumma ilayka nashkudu dáfàkó wá tìǹà apariwo wá sọ́dọ̀ ọ̀rẹ́ Ọlọ́run pé ọ̀lẹ́ni wá lórí ọ̀rọ̀ azan ògògó ọ̀lẹ́ni wá Ọlọ́run Allahumma ilayka nashkudu dáfàkó wá tìǹà wákìlátà ìlàtìnà àlọ́gbọ́n àlóye tá a fi lè yanjú ọ̀rọ̀ yìí àwa na alanas nínú ẹni ó kéré jù nínú èèyàn làwa Ọlọ́run àtògbogbo àti gbogbo wa akéré nínú sẹ́ẹ̀rí Ọlọ́run antarọ́bùnà wà ń tọrọ bólé mustada'afin ìwọ lọ́lọ́run wa ìwọ lọ́lọ́run àwọn tó bá jẹ́ ọ̀lẹ́bí irú wa báyìí ilá máa ń tẹ́kílù náà tá lọ fẹ́ lé wa lọ́ọ́ bá Ọlọ́run tó bá gbàdúrà wa tó bá gbàdúrà wa lórí ẹni tí ń sìn ẹ́ tó bá gbàdúrà wa lórí ẹni tí ń dun aráyé nú tó bá gbàdúrà wa lórí ẹni táwọn èèyàn mọ̀ lẹ́ni rí ta ló fẹ́ lé wa lọ́ọ́ bá Ọlọ́run ilá báyìí di yàtàjà àmọ́nà sẹ́ni tó jìnnà sí wa ẹni tó jìnnà sí ògógó lọ fẹ́ lé lọ́ọ́ bá ní amúyílá àdúgbò mọ̀láta wo amúrinà àbí àwọn ọ̀tá ẹ̀ ló fẹ́ kàn fi rẹ́rìn ní Ọlọ́run walasna nubal in lam takun bina ghadabun alayna tí ni Ọlọ́run ọba ti bínú sí wa àkíyà àmọ̀pọ̀ rẹ̀ ni ó gbẹ̀yìn Ọlọ́run dákun má tàn àdánwò sàtì àdákun má tàn ti ìbànújẹ́ sílẹ̀ ògógó látò kéde lẹ̀ ọ̀lẹ́ ni wá ìwọ ẹni fẹ́ ra lé ẹ bá lè ṣe akéwùgbà góòdì dòwò anílẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá ní fẹ́ lọ hajj ẹ tẹ̀lé lè ṣe wa fún hajj 2027 umura ìgbàdégbà ẹ tẹ̀lé lè ṣe wa umura Ramadan ẹni ẹ má wọn ọmọ yín wá sí skul àti ilé kí wa ọmọ náà lálùbáríkà ẹni wọkọ ẹni wáyà ẹ mẹ́sẹ̀jì wa 08057818180 àwọn ẹgbẹ́ oníwàásí ilẹ̀ Yorùbá non-fanatical Islamic preacher tá a wà ní gbogbo ilẹ̀ Yorùbá láìkú síbi kan àbí Ọlọ́run fún ògògó Ọlọ́run kó fún lálàáfíà bàbá wa grand patron wa bàbá wa Ìlàjì farm Dr.
Jubril Dọ̀tun Sanusi abiola fún yín ní ṣubú dànù ní ṣubú dànù lábáríkà alukur'an Prince Solusi àti gbogbo bàbá wa tí wọ́n kóra wọn jọ fún wa Ọlọ́run o má dà yín láàmú má yẹ̀yẹ́ yín wọlá títóbi alukur'an 08057818180.